Dara tó ẹ bá lọ rèé tọ́ mi ẹ lọ rèé fún dúdú mi ní fankúfà. I'm going to give you in hard time. I repeat, and I'm warning you. I'm giving you that last warning. You don't need to come for me. If you come for me, I'll give it to you very hard. I'm a strict and very stupid and useless human being. And I, you did so many things that I'll just overlook it. I did what? I overlook it. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Yeye Dara tó ń sọ̀rọ̀ yìí ó ní iye ìgbà tó fi bú olóyè Sunday Igboho ìjáde sọ ọmọdé yẹn má fi bí ọ́ ó ní iye ìgbà tó fi bú olóyè Sunday Igboho ǹjẹ́ bàbá yìí fi bí ẹ́ tí wọ́n bá wá ní kí lágbájá kan mórí wá kó fẹsẹ̀ ńlẹ̀ ní ìsìn ó ṣe máa rántí àti máa bọ̀ kó máa rántí àṣìṣe tí wọ́n gẹ́gẹ́ fúnra rẹ̀ yẹn Yeye Dara tó ti ṣe lóòótọ́ mi ò gbọ́ program ẹ ó ṣe lónìí àmọ́ kó dí ó lè bá gbọ́rọ̀ lè ṣe sọ létí ọmọ ẹ̀ Yeye Dara ìlara ló ń bá ẹja tẹ̀m̀bẹ̀lẹ̀kún bẹ́nu ẹ̀jẹ̀ rẹ púpọ̀ jù bó o ṣe gbógun ti bàbá Èkìtì náà nìyẹn ó mà ṣe o ìjọ kìíní àná táwọn Gani Adams sì láwọn fẹ́ pa ọ́ tọ́nà àwọn fẹ́ gbẹ̀mí ẹ̀ ìṣe lọ ń sá kiri bí ewé ojú omi táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹni bá ní kíní kankan jọ kí ẹ ṣàánú rẹ kámọ̀jẹ̀ ò ṣe kíni kámọ̀jẹ̀ ọ̀tẹnugbó bí ọwọ́ Lady K Yeye Dara I've never come for you. I've never in my life come for you. But o ti gugi rẹ kọjá ewé o ti tọpa odò tí ọ̀yẹ́ o ti pàdé Olúwẹ̀rí. Pẹ̀lú ọmọ rẹ tẹ́jọ́ wà lórí ètò lónìí. Mi mẹ́ni ọlá máa ti rí. Mo dẹ̀ fẹ́ kí bàbá mi Àdìsá ọmọ adé ẹmọ ọkọ máa gbọ́. Ẹni ọlá máa ti Olúṣọ̀gá. Mi mọ̀ rí from anywhere. Ọláyọmí Kóìkí. Ìlú jẹ́ ká mọ Matthew. Ẹni ọlá Olúṣọ̀gá. Ó sì dálẹ̀ Ọláyọmí Kóìkí ni. Ẹni ọlá ó dálẹ̀ Ọláyọmí Kóìkí ó ní náà ìní Ọláyọmí Kóìkí fi lọ rèé gbé Ọpẹ́yẹmí tó fi lọ gbé wá Ọpẹ́yẹmí tá a jọ lọ sí detention ní ló fi lọ rèé gbé wá tó bá gbàgbé bó bá rántí tó bá gbàgbé wáyé tó máa wá bọ́ sórí ayélujára lọ́dọ̀ ìyá rẹ Yeye Dara tó níwọ̀ ló mú mi mo lóye Sunday Igboho akọni Oòduà ilẹ̀ Yorùbá tó lóye oyè tó lóye Sunday Àdìsá ọmọ Adéyẹmọ jẹ bí ọba gbọ̀ tó kó nílà áká ìwọ àti ìyá ẹ tẹ́jọ gbéra yín sórí ètò lọ́rẹ̀ẹ́ bí olóyè Sunday Igboho pé ta ló mú oyè yẹn wá sílé ẹ̀dọ́lá máa ti Olúṣọ̀gá inú mi dùn in my last program that I did ìyá tó ra kámẹ́rà fún mi àti ring light ọlọ́gbogbo tí yà ń fẹ́ láyé rẹ̀ pátápátá ní ọmọ rí aburú òní kan wọ́n sì ní dìpọ́tì ẹ̀ láti ìlú òyìnbó tó wà àgbọ̀dọ̀ àwọn tọ́lọ̀ ń kórè ayé lọ. What do you want to derive from all this? kí ni tó fẹ́ gbà ń bẹ̀ ọlọ́mọ rẹ̀ kú ọmọ rẹ̀ kú tó sọ ń gbà yẹn ọlọ́mọ rẹ̀ kú ń gbà tó ń tẹ̀lé Tajudeen àgbẹ̀dẹ nígbà tó ṣe union lẹ́kọ̀ọ́ ni. ẹni tó sọ̀rọ̀ ò ní gbàgbé ẹni tó sọ̀rọ̀ lè gbàgbé ẹni tó sọ fún lè má gbàgbé I don't know you. ìgbà tá a fẹ́ ṣe rálì tó lọ pé Arótilé tí bàbá mi Àdìsá ọba Adéyẹmọ pè mí ní mo mọ̀ ẹ́ náà ìgbà yẹn ni mo mọ̀ ẹ́ ìyìn tó dé lóní káwá rí o nǹkan tó dé lóní káwá rí o February bá sọ̀kú ìyá tó bí olóyè Sunday Igboho tí má bẹ́lẹ́bí olóyè Sunday Igboho tí pọ̀rí irú rẹ ẹ wá mú mi kúrò lẹ́gbẹ̀ẹ́ rẹ torí pé kí ni àti máa ṣe pọ̀ pẹ̀lú olóyè Sunday Igboho ti pẹ́ olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ di akọni Oòduà gbogbo ilẹ̀ Yorùbá as far back as 2014 èmi tí mo ṣagbátẹrù rẹ̀ rè Ògún ni ó pa yín tìrantìran bẹ́ẹ̀ bá fẹ́ ṣọ̀tẹ̀ mọ́bí tá ṣọ̀tẹ̀ sí ìgbà tá ń gba donation bá a ṣe fẹ́ ra mọ́tò lórí ọ̀rọ̀
Yorùbá nation àkáǹtì ẹ̀ la fi sílẹ̀ náà inú mi dùn pẹ́ni tó ara mọ́tò lọ́wọ́ ẹ̀ ó lè testify along the night la lọ sí detention I never ask you for a kobo till now gbogbo àwọn tó ní o fún ìyá mi lówó which you only gave her 15,000 naira ó wà ń bẹ̀ náà àní èmi wá bí ọ léèrè ọ̀gá rẹ Ọláyọmí Kóìkí ìyẹn Olúṣọ̀gá ìwọ Olúṣọ̀gá Ẹniọlá Matthew ọ̀gá rẹ ọ̀gá ẹ̀ Ọláyọmí Kóìkí ṣó dalẹ̀ ẹ̀ ni ó ní tó sọ́pa Kóìkí náà ìgbà tí Kóìkí bẹ̀rẹ̀ sí ní lo Collins tó bẹ̀rẹ̀ sí ní lo ọba alálùbáríkà yìí tó ti travel ń sìn ìtajọ lọ detention Ọpẹ́yẹmí ìgbà tá a gbé detention lọ́pọ̀ Ọmọyẹmí gúrúkù so jọ́ torí Ọlọ́run if you want to let me tell you ẹ jẹ́ sọ ọkọ gbogbo ara yìí I seek for forgiveness wípé ẹ dáríjì mi kì í ṣe lórí nǹkan méjì bí ó ṣe wípé I deserve to do so mo ní láti ṣe so ìwọ́n tó wá mú mi lẹ́yìn ìgbà náà definitely o ní nǹkan tó fẹ́ gbà mẹ́ ni tó bá ní tó fẹ́ gbà mẹ́ ni ẹ̀yin ọ̀dàlẹ̀ ní kíní kan lẹ́yìn tí mo ti apologize then you suit yourself you do what you suit yourself. Ọwá lọ ọ̀dọ̀ ọ̀yá ẹ ọwá wí tí ò yẹ kó wí èyàn máa bèèrè mọ́lẹ̀ wọ́n ní àìmọ̀sẹ́kọ̀ ọmọrogùn àìmọ̀sẹ́kọ̀ ọmọrogùn ní mú torí bomi gbóná àìmọ̀sẹ́kọ̀ dára kí ló dé èmi àti ẹ àjọ ní kankan papọ̀ náà through the time of tribulation through the time of my trial ní ìbú ẹni agitator. If anybody, I stay on my lane. If anybody, torí mo nífẹ̀ẹ́ everybody. Inú dédé kí n dẹ̀ wá ta kí n apologize. Bàbá mi àti ìsáwọ́ Adéyẹmọ àkùkọ gàgàrà tó górí àpáta lọ́rẹ̀ elétéńté. Bàbá yìí sì ni mo dáríjì ẹ̀ wholeheartedly. Ẹ jọ̀ọ́, kí ni tó wá dé? Kí ni tó ṣẹlẹ̀? Ẹniọlá Matthew tó fi lọ́dọ̀ ìyá rẹ̀ tó lọ sọ̀rọ̀ mi. Ìwọ ló mú mi mo lóyè Sunday Igboho 2014 nígbà tí olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ tí ẹ di akọni Oòduà alẹ́ Yorùbá wí ẹ̀wà yìí ojú apábàtà apájọwọjọwọ etí ẹ̀ ọmọ Ìbàdàn ní mífa kí ló wá dé ìjọ kìíní àná náà ìwọ dára yìí bó ṣe bẹ̀rẹ̀ sí ní panáwọ́ mi nìyẹn nígbà tá a padà pè ẹ́ onítorí pé mo fún bàbá Èkìtì ní àtìlẹ́yìn ọ̀rọ̀ gbogbogbò kìí sì ṣe lórí alábàáwọn ìwọ Yeye Dara ó sì lọ wá bìkan kó jókòó jẹ kó bẹ̀rù ọba tó jọ ní wá kó bẹ̀rù ọjọ́ kan pé ọjọ́ kan ìjọ kan ń bẹ tó pàdé Ọlọ́run fẹ̀lábò sí òfò tó ń ṣe kiri Ẹniọlá Matthew Olúṣọ̀gá wá búra pé wọ́n ló mú mi mo lóyè Sunday Igboho àmọ́ bó ti ẹ̀ wá ń bí ọ́ pọ́ìntì kan ìgbà tó lóyè Sunday Igboho òṣàdí akọni Oòduà alẹ́ Yorùbá káàfọ̀tà lọ béèrè bó ló ṣe wáyé ta ló mú oyè ìrìn yẹn wálé. Ó gbọ́ mi ta ló mú oyè yẹn wálé I did everything ìfẹ́ tí mo ní sí bàbá mi olóyè Sunday Igboho kò kúrò mbẹ̀ ẹ mọ̀ ni you just keep on disturbing yourself mo dẹ̀ sọ mo ní ọ̀dàlẹ̀ tẹ́ ẹ pè mí mo ní mo gbà but I apologize ẹ má bínú ṣé gami wà dẹ́fẹ́ gbà lẹ́yìn má bínú just tell me. Is there anything else? Ó wá mú gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbé wọn ṣépè Omúledíké èpè Bàbá Èkìtì èpè Yeye Dara kí ló dé? Ìwọ dẹ̀rẹ́ mo gbé ẹ̀wò ó fúyẹ́ bí ẹ̀gbà òwú. Ó ṣe kí ni? Ó fúyẹ́ bí ẹ̀gbà òwú. Kí ló dé? Ọ̀rọ̀ máa sọ̀kò ó lè tí mo mú dání yìí nǹkan lọ bí ọ̀gá wa Ọláyọmí Kóìkí ẹni bá lóore ọ̀fẹ́ sí Ọláyọmí Kóìkí ká pè wọ́n náà you betrayed him. Have you ever for once apologized to him?
Have you ever for once apologized to him? I came out. Kì í ṣe pé anybody force me láti apologize. Kì í ṣe pé èèyàn kan force mi. Bàbá mi olóyè Sunday Igboho, who we have been together for more than 20 years. Ó ní mo dáríjì ẹ́. Dara, ó pe olóyè Sunday Igboho lórí ọ̀rọ̀ yìí náà. Kí ló olóyè Sunday Igboho sọ fún ẹ? Ó ṣáwà pẹ̀lẹ́ báyìí lórí orí alẹ́ ni ò ní ṣe Yorùbá nation mọ́. To hell with you, Ògún ni ó pa ọ́. Kí ló dé? A ti ń ṣe Yorùbá nation kí ẹgbẹ̀gbẹ̀rẹ̀ rẹ yíwọ́ Yeye Dara kó o tó join now. Olóyè Sunday Igboho ló dé darapọ̀ mọ́ Yorùbá nation. Olóyè Sunday Igboho ìlú jẹ́ ń darapọ̀ mọ́ Yorùbá nation. Kí ló wá dé? Mi ní kólókó amároko wọn ò ní kólódù amárodò. Kí ló wá dé Yeye Dara sọ ọ̀fẹ́ ṣòfò ni? I've never come for you before. For ọjọ́ tó ti gbọ́rọ̀ mi báyìí. Ó bẹ̀rẹ̀ ìbànújẹ́. Ó bẹ̀rẹ̀ òfò. Kí ló dé? Kí ni mo ṣe fún ẹ? I just came to say I have just 2 to 3 minutes left. Mo ya wèrè ọmọ jàmbá ni mí. Mo máa ń respect èèyàn gbogbo ìgbésí ayé mi. You did so many things that I just overlook it. I did what? I overlook it. Tí ló bá yẹ lẹ bí mi tí n bá yẹ lẹ gbé gbogbo àṣírí ẹ̀ bọ́ta. Ẹ̀rọ bá o, yọ bá o gan o. Lẹ́yìn Yeye Dara lọ́rẹ́ ṣẹ́wé agbẹjọ́mọ́. I'm not after you, then you should not be after me. If you are after me, I'm going to give it to you very hard. Olóyè Sunday Igboho ní pé bàbá wa ti ń bẹ ní ọ̀run. Dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Mo rántí ọ̀rọ̀ bàbá yẹn ni o. Bá ṣe ń dárí jì àwọn tó ń ṣẹ̀ wá. Don't mind me the Christians the way I go by it. I'm not a Christian. But mo rántí ohun bàbá wa ti ń bẹ lọ́run. Ní mò ń kà fún yín. Kí ló wá dé? Ẹ̀yẹ lérí burúkú ẹni rẹ ara sọ rẹ mọ́wọ́. Ẹni ìyàbí ọ̀nà bẹ̀rẹ̀. Àtọ́kú mọ̀kù amọ̀nù má lọ. Ẹ̀yin tó yẹ ká fi ṣe nǹkan oṣù. Tẹ́ ẹ ṣe mistake wálé ayé tẹ̀ ń darí ayé láàmú. Ẹ̀yin tá àbá tàkà fowó rẹ̀ dàtò pàtẹ́ sọ́dọ̀ ayé di àjítọ́lẹ́wò Ògún ni ó pa yín tìrantìran. Kí ló dé? Ọ̀dàkẹ́ and I'm telling you this is something to give you very hard. Àwọn mídíà kan wà who are very reasonable. Àwọn mídíà kan wà very very reasonable. Yeye Dara ó sínú àwọn tó lọ́pọlọ. Ó sínú àwọn tó lọ jogún làákàyè fún. Ìwọ ìgẹ́gẹ́ ló bá struggle Yorùbá nation jẹ́ from day one. Àbọ̀lórí burúkú ara rẹ̀ kọ́ ló bú bàbá Èkìtì tó bú Professor Banji Akíntóyè tó pè wọ́n lẹ́rẹ́ tó pè wọ́n lọ́bọ. Kí ló polóyè Sunday Igboho tán? Kí ló dé? Kí ló dé now? Ẹni bá betray and I came out openly to apologize. Ẹjọ́ torí ọlọ ẹni ó dalẹ̀ Mọ̀ṣúrì Káṣímáwò Abíọ́lá ìgbà wo ló ti bọ́ta tó apologize. Ẹni dalẹ̀ bàbá mi Adégòkè Adélabú Pẹ̀nkẹlẹ́mẹ́ẹ̀sì tèdè rọrùn ìgbà wo ló apologize. The love I have for Olóyè Sunday Igboho still remains. It still what? It still remains. Wọ́n ní bàbá dákẹ́ àádákẹ́ kú ni. Àyè sì ń fara sínú kú. Yeye Dara dúdú rẹ̀ ńlá kan pọ̀. Ìjọ́ kìíní àná sí ìrètí Ìbà Gani Adams ló wọ́n pa ọ́ dànù wá wò pé bóyá Ìbà Gani Adams ò mọ tó ń ṣe ni àmàpá mọ tó ń ṣe ìwé ẹranko lásán lásán tó da owó sọ ìyàn búra. Kí ló dé? Ẹ wá ń sọ gbótò wóró. Ẹ wá ń sọ wátà. Ẹni bá ní kí n kú ọgọ́rùn-ún ọdún sí ni yóò ṣáájú mi kú ni. Ọ̀fọ̀ ọmọ kí ọ̀fà ya kí. Ó fi gbogbo tó ní kí. Èmi ní yẹ̀rẹ̀ pẹ̀lú níbi ká ìgbà mú ti fi gbogbo adájọ́ ni wàìwà pátá burú ọlọ́kọ́ dá sí Ògún ni ó pa yín. Kí ló dé gan? What else do you want? What else do you want? Yeye Dara ó ní ṣe oríire. Wọ́n pọ́n ẹ lótọ́ náà. Torí bó ti wà ń já mi òrò pátá wo lè bá ọ. Ìwọ ló súnmọ́ àdánwò jù. Kí ló dé? I came out openly to apologize. Wọ́n bẹ gbogbo òran Yorùbá pátápátá. Ibi ẹ dákun o. Ọmọ tí ò ní mẹ̀kọ́ jẹ kọ́mọ ìrà lọ. Ẹ dáríjì á.
Mo apologize. And you still have the guts to come out and start saying rubbish. You are stupid. Ọ̀pẹ olóyè Sunday Igboho lórí ọ̀rọ̀ yìí. Ó ní tó lóyè Sunday Igboho bá ẹ sọ náà. Ọ̀pẹ olóyè Sunday Igboho lórí ọ̀rọ̀ yìí. Ẹdún náà Yeye Dara tí ẹ bá ṣe pé oyo lórí burúkú nú ẹ̀dá. When did you people know olóyè Sunday Igboho? You are talking about a relationship of more than 15 years. Èmi bí ọ́ léèrè tí ẹ̀ kọ́kọ́ calculate 2014 to this time. Nígbà tó lóyè Sunday Igboho jẹ́ akọni Oòduà ilẹ̀ Yorùbá. Ọdún mélòó nù? Amokomagari ọ̀dẹ̀ commander in chief of àwọn dìndìnrìn. Tell me and let me hear you. Kí ló wá dé? Èyí ẹni ọlọ́mọ ti ọ̀dẹ̀ dìndìnrìn. Amokomagari yẹn. Now I don't know him. Ní mẹ́ni ọlọ́mọ ti olóyè Sunday Igboho ló jẹ́ kí n mọ̀. Olóyè Sunday Igboho gẹ́ òsì léèdè náà pé Koiki kọ́ ló mú ọdọ́dún àwọn. Koiki ló introduce ẹ sáwọn. Ṣèbí gbàdá abẹ́ ṣe rálì Tolúlọpẹ́ Arótilé ni mo mọ̀ ẹ́. And I did everything a friend can do for each other. Mo wálé ẹ̀ láì mọ̀ yẹ ìtàn náà. Èyí ń mara jù bá náà lọ́mọ ẹsẹ̀. Ìbàdàn sì gbolílé ọgbà àlejò kọ́dà ọgbà wèrè ọgbà mukun mẹ́kọ̀ọ́ ọgbà ọ̀dẹ̀ ọgbà láìní làákàyè ọgbà síwìn ẹ̀dá. Ebi ọmọ bá síwìn ní ẹ̀dá. Right no? Ebi ọmọ bá síwìn ọmọ pé làákàyè rí o pé ibù Kùránì gan tí Kùránì máa ń sọ̀rọ̀ tó bá dé stage gan yóò ní àfọlọ́ ha ta kinu náà. Ẹ̀yin ọlọ́pọlọ ni mọ̀ bá yóò sínú àwọn tó lọ́pọlọ. Kí ló dé? Jose Apala, thank you so much. I'm taking it easy. How people is it for me now? I've apologized. Even gbogbo media pátápátá ini mo ní ẹ má bínú o. Nítorí Yorùbáwùyí, Casmancy, Wisdom, Sayidire, everybody ẹ má bínú. Kí ni ti Yeye Dara kò fẹ́ kú? Yeye Dara. Former Yoruba tí Obama, if you don't see Yeye Dara as an enemy of progress, you need to start seeing her as such now. Eléri ibu Yeye Dara ẹ̀. Nàìjíríà kò akédanidání amokomẹ́kọ̀ ẹ̀dá ni. Ẹni tó gbé yẹn bá jírí láàárọ̀ kéèyàn padà sórí bẹ́ẹ̀dì kọ́ lọ rèé sùn ni. Kí lẹ fẹ́ kí n ṣe? Ẹni kó ní ọ̀sá, ẹni kó dàtọ̀wọ́ ẹ̀lẹ̀ ọ̀dàlẹ̀, kí lẹ fẹ́ kó lè ò ṣe? Kì í sì ìsajá là ń bẹ̀rù bí òṣòlówó ajá. Anybody tó bá rántí dáadáa yóò rántí pé Yeye Dara gẹ́gẹ́ ló bá struggle Yorùbá nation jẹ́. Yeye Dara ló bá struggle Yorùbá nation jẹ́ náà. Òun ló fọ́ struggle Yorùbá nation bẹ́ẹ̀ ti gbàgbé ni. Bẹ́ẹ̀ bá gbàgbé ẹjẹ́ mú wá sí ìrántí. Àìmọye ìgbà kan ló gbólóyè Sunday Igboho. Àìmọye ìgbà kan ló fi bàbá Professor Banji Akíntóyè bàbá tó fẹ́ tó bí ìyá lẹ́jà ẹ̀ lọ́mọ. Ó fi bàbá ìwé igi ó fi wí ọpẹ́. Àti ó ní sí oríire. Ó mà gentle gan o. Gentle. Kọ́kọ́rọ́ tó ṣí mi tó dè mí ń bẹ lọ́wọ́ olóyè Sunday Igboho ni. Kọ́kọ́rọ́ tó ṣí mi tó dè mí ọwọ́ olóyè Sunday Igboho ló wà. Olóyè Sunday Igboho ló jẹ́ kí n ṣe Yorùbá nation. Ìfẹ́ olóyè Sunday Igboho ni mo ní tí mo fi ṣe Yorùbá nation. Ìyá mi Adérọ́pò mọ́mí Ayọ̀mídé ìyá yìí gbìyànjú náà. Gbà mí ìmá kan wò pé wẹ́ how do I go by it? Àwa bọ́ta ẹni ọlá dáadáa tí sọ̀rọ̀ mọ̀lẹ́bí rẹ tó bá gá yàtà ju bó ṣe wà lọ wá sẹ́kún sí ọwọ́ rẹ débó tiẹ̀ ló fi lé rẹ́ǹtì sáwọn èèyàn gbálé lọ rẹ ni. Tọ́lọ́ lórí ibú tó bá gbálé lọ́wọ́ rẹ olórí ibú bíi tiẹ̀ náà ló bá jẹ́. Ẹgbẹ̀rún rẹ kò tó mi dá lọ́nà. Èmi ọmọ ọjà bá èṣù náà ń bọ́ lágbólé wa náà. Èṣù gbèlèké. Olóyè Sunday Igboho ìfẹ́ rẹ̀ lọ́kàn mi ni ó jẹ́ kí n dákẹ́ gbogbo ìgbà tí mo dákẹ́ because I don't want to use my own issue to tarnish the image of this man. Èmi wá bi nílé èrè ẹ kó àwòrán tá ẹ yà pẹ̀lú olóyè Sunday Igboho jáde ní 2013 2012 2014 tá ẹ bá kó jáde trailer tí ò ní bírèkì ní ọ̀pá yìí. Kí ló wá dé? Kí lẹ fẹ́ kí n ṣe? Yes, some people were telling me ẹni tó dalẹ̀ Mashood Kashimawo Abiola tó tọrọ ọ̀dáríjì dọ́là àbájẹ́ yìí ti ẹ̀fẹ́ bàjẹ́ ni. I apologize to Olóyè Sunday Igboho and the entire Yorubas for record purposes.
and for the sake wípé má jẹ́ kó máa rí ọ́ dàgbà ká máa sọ fọ́mọ rẹ pé lágbájá ló dalẹ̀ lágbájá have you forgotten ìwọ tó bá tó pè mí lọ́dàlẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ó fojú sunkún ìyá tó bí ọlọ́mọ bẹ́ẹ̀ mi ṣe fojú sunkún ìyá mi. bẹ́ẹ̀ mi ṣe kí ni bí mo ṣe fojú sunkún ìyá mi ṣé ẹ̀rọ kó rọrùn ni February láti ìyá tó bọ́lọ́yè Sunday Igboho tí bọ́lọ́yè Sunday Igboho bá ti wá dúró bá tí mo wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n torí Ọlọ́run mọ́lọ́pàá rẹ̀ wá ìwọ Yeye Dara dandan yìí tó bá ti ẹ̀mọ̀ bọ́dọ̀ lójú wọ flight máa bọ̀ ìgbà tá à ń ṣe struggle yìnbọn dára náà ni ìwọ yìí náà ló pín ráyè Èkìtì sí méjì tó ọ ṣe tiẹ̀ lọ́tọ̀ tó ní bàbá Èkìtì ọmọ ṣe tiẹ̀ lọ́tọ̀ for what reason kí la fẹ́ gbà bẹ́ẹ̀ ẹ wo òjòjò òdì ń sọwọ́ kó má lè nájà báyìí kókó lọ́rọ̀ atálẹ́sẹ̀ sí èrè tẹ́yà bá pariwo disturb mi ń fún lépè tí fọ́ìsì èèyàn bá ń wọnú tí mò ń ṣe ń gbèsè pé toró yẹ kí làákàì onítọ̀hún sọ fún kórìí ti dalẹ̀ dédíkè Yeye Dara dédíkè ìyá dáadáa má bínú jàre pé mò ń polúkẹ orúkẹ inú ìyá my love ṣì yàrá ìsíra Yeye Dara orí ẹ ti dalẹ̀ ìwà mọ̀ ń bá wí o má rò pa àkàǹkà má rò pa mọ̀ ń gbá wí o bóyá kórìí tiẹ̀ náà lè padà gbálẹ̀ tó bá destruct me. I'm telling you this. I'm giving you this one. I'll start coming out for you. What? Yeye Dara. This is Yahweh. Kí ló dé? Ó wà nú àwọn tí mo ní ẹjẹ́ kí ìyá wa o. Ìyá dáadáa ni ìyá wa. Ṣe ìyá dáadáa. Ṣe ìyá àlùbáríkà kan fi ń tọrọ ìyá. Kí ni mo ṣe? Mo ti apologize pé ẹ má bínú. Yorùbá wuyì. Ìyá ẹ̀ ṣe bú mi tó ń wọ̀ dáhùn. Bàbá mi ló Èkìtì bó ṣe bú mi tó wọ̀n down. I love them all and I'm apologizing to them. They are abusing me because they love me. Jẹ́ndé rí alán eégún létí abitakólì lọ́nà ẹ̀kùlé kí n tiẹ̀ o ọ̀dẹ̀ wákà. Torí náà nǹkan màmá fi ṣe lọ. Eégún etí ìsílẹ̀ wọ̀ ká ń nà lọ́rẹ́ wọ́n ní bàbá kò sọ́nà ń bẹ̀. Yeye Dara irú rẹ̀ kọ́. Eégún ìsílẹ̀ wọ̀ ká ń nà lọ́rẹ́. Gbogbo ọ̀rọ̀ tẹ́gbó bá fi tó bá sí àáfi jẹ́ ìgbàlẹ̀ ní ọ̀rọ̀ kọ̀ọ̀kan àyájọ́ ọdún Bíbélì àti Kùránì ni ó ti bẹ̀yìn náà olóyè Sunday Igboho ṣà Àdìsá ọba aládìkún akókò gàgàrà tí dógorí àpáta lọ rèé lépéńté ìwọ Yeye Dara orí tó fi borúkọ máa yí jẹ ọkọ̀ ní ọ̀pá ò ní kórè bọ̀ wálé kí mo ṣe fún ẹ ìṣòro èèyàn kan sí á máa ń ní tẹnìkan lọ́wọ́ ìṣòro èèyàn kan sí á máa ń kájáwọ̀ bẹ́ẹ̀ kan olóyè Sunday Igboho bá ẹ sọ̀rọ̀ ọkọ̀ ní ọ̀pá who are you bàbá wa ń gbọ́ ọdún gbọ́tà ń gbọ́ gbogbo ẹ̀ ẹni ọlọ́mọ àti bóyì kìíní ọba ṣe fídíò fóònù nínú àwọn. tá a bá wá dé ká dẹrú pọ̀ mọ́ ká dọ́mọ pọ̀ mẹ́rú ṣé n tó burú mẹ́mbẹ́ ni. tó burú bẹ́ẹ̀ ni ẹ wá bọ́ ta àtijọ́ kìíní náà àti jẹ́rin àbíjọ́ wo tí mo ti ṣe apology ní ló ti bẹ̀rẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní gbàwọn èèyàn ṣépè ọ̀ya wèrè ni ọ̀fẹ́ múre bọ̀ Germany ni àbí náà wọ́n tẹ́fẹ́ dìpọ́tì ó kọ̀ rẹ́ fẹ́ wà ń bẹ̀ ni kí ló dé ẹ wọ àwọn ìyá mi tí mo fẹ́ràn ẹgbẹ́ mi tí mo nífẹ̀ẹ́ wọ́n ti ń bẹ̀ mí tí bá dẹ̀ ti rí wọn mo ti lólóyè Sunday Igboho adákẹ́ gbogbo ẹ̀yin dẹ́ bú omi àdé fojú sunkún ọmọ ẹ̀yin dẹ́ bú mi ẹ ṣé ẹ̀yin dẹ́ yìn mí ẹ ṣé kò sẹ́nikẹ́ni tí ó fọwọ́ gbé ọmọ sí àlùbáríkà àwọn tọ́lọ̀ ń kó lé ayé lọ́wọ́. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.